Hello everyone, welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is good. Watch it right now. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. pé ò bá tóun náà ló tí wọ́n lè dẹ pọ́npẹ́lẹ̀ fún tí ò sì ní mọ̀ mo kàn yà síbẹ̀ ni o ṣùgbọ́n pé ní gbogbo àwọn oníjòyè ẹ dákun ẹ má jẹ́ àmẹ́ńsàn wọn kódà ṣó tẹ́ ẹ bá fẹ́ kán rójútu ọ̀rọ̀ yìí ẹ má ṣe ṣó torí ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ náà máa gbámú wọn á lè fẹ́ kó bá ní wọn bá gbàgbé ikú ọmọ ọlọ́mọ. Èmi bá ní ẹ dá ṣó yẹn pa ẹ dá dúró bẹ́ẹ̀ ká fi rójútu ọ̀rọ̀ ṣé wàá rẹ̀ mí ní sista fún mi beauty nǹkan yẹn àfikún ni o àfikún ni torí ọlọ́pàá ò ní gbé wanted léèyàn lórí kádẹ̀jì ó máa lọ bẹ́ẹ̀ pé wọ́n ní ẹnìkan onílùú kan ló wá ó ní ká sọ ó ní ká fi sílẹ̀ lẹ̀ rárá ẹni tó kú ìlóòótọ́ tálíkà ni kò ní kọ́bọ̀ àwọn ọlọ́pàá náà dìde iṣẹ́ sẹ́yìn lẹ lọ fẹjọ́ sùn ni ọlọ́pàá ló kanlẹ̀ dìde fúnra rẹ̀ kì í ṣe pé lẹ́yìn ẹ̀yin tó ṣèlẹ̀ lọ fẹjọ́ sùn rárá so níbi ṣó tẹ́ ẹ bá wá ń ṣó kó má jọmọ bí ìgbà tá a bá lẹ́yìn lẹ lọ fẹjọ́ sùn ẹ̀yin kọ́ òun fúnra ara rẹ̀ ti kọ́wọ́ ara rẹ̀ bọ́ sọ̀lọ̀ toró ti jẹ́wọ́ pé wọ́n ló kó àwọn ìbejì ìyá ọmọ yìí wá tún sá lọ wọn ó kú tán wọ́n wá pì ẹ́ lórí òṣèṣó oní ẹ̀hẹ́n kí ló kàn ẹ́ pẹ̀lú gbogbo yẹn ibo nìkan wá sí ó mọ dìwé bó ṣe play game tó fi gba ọmọ ìkúrò lọ́wọ́ àwọn méjèèjì ni mo bẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn yọ o toríjọ́ tí Sọjí ń béèrè lọ́wọ́ sista Adégbìtẹ́ pé kí ló dé tẹ́ ẹ fi lọ ṣe tẹ́ ẹ ṣe yẹn tẹ́ ẹ fẹ́ fi gbọmọ lọ́dọ̀ Jókòó Tádé tẹ́ ẹ fi ṣe tẹ́ ẹ ṣe ntí sista Adégbìtẹ́ sọ ó ní tí Jókòó Tádé ṣe fún mi lọ́jọ́ kìíní lèmi náà ṣe padà ibi mo ti yánu sọ̀rọ̀ pé ṣé ọmọ ìbejì ẹ̀ tí ẹ̀ ṣàánú Ọlọ́run ṣọ́mọ ìbejì lẹ wá fẹ́ fi gbá géèmù mo ṣe kásẹ̀tì lórí kinní yẹn náà ṣe rí pé kásẹ̀tì mi wá wúlò báyìí tọ́lọ̀ ní ká mọ́ jà lé lórí tọ́lọ̀ ní kí á mọ́ jà ìgbà tọ́lọ̀ ń bá ti ṣetán tí ó bá tún náà àṣírí ẹni bí fúnra rẹ̀ ni ó lọ kọ́wọ́ ara ẹ̀ bọ́ sọ̀rọ̀ ó try ó gbìyànjú ó lo akíkanjú ó náwó ó sì fi gbá ọmọ yẹn kúrò lọ́wọ́ àwọn méjèèjì ẹ wá wo ibi tó lọ kí àwọn ẹni ẹlẹ́ni sí wọ́n ní nínú igbó kan nítorí bí lọ́nà pápá níwájú Ifọ̀ ló lọ káwọn ọmọ sí ilé tó jẹ́ pé wọ́n bá máa rẹ́ǹtì ilé níbẹ̀ yẹn gan-an nínú ibi tó tẹ̀ gbé lọ bóyá ló wọ 30,000 sí 35,000 lọ́dún ó sì ń gba owó ribiribi lọ́wọ́ àwọn èèyàn lórí nẹ́ẹ̀tì ẹ wo Sàríyù nìyẹn ìgbà ìsìn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa tó mọ bí Dorcas ṣe jẹ́ owó olówó ló wá fi ń ṣoore ẹ máa wo ó ń fi ìbànújẹ́ àwọn èèyàn ó sì fi ń ṣoore ó fi ń gba glory èmi ò rí àáfàá náà tí ó bọ̀ gbàdúrà tó fi ní sọ tẹnu ẹ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí èmi ò rí pásítọ̀ náà àfi tí wọ́n bá tàn tí wọ́n máa gbowó jẹ lọ́wọ́ rẹ̀ ló kù àánú tó ṣe pẹ̀lú owó tó yọ sí ẹ lọ́wọ́ ó ti balẹ̀ odidi ilé jẹ́ ó sì tún èèyàn sì tún kúlé lórí
o yà sónítọ̀hún owó tó o sì ń gbà lórí àwọn ẹni yìí ni o wá ń kó fẹ́ lòmíì ó ń gba ẹ̀mí ẹlòmíì ó dẹ̀ ń sọ ẹ̀mí ẹlòmíì nù Dorcas sórí kíní tí mo ṣe yìí ó máa dábùjá o má jẹ́ tẹ̀ ó máa dábùjá lọ́wọ́lọ́wọ́ tí n sì ń ṣe yìí náà ni ó dábùjá tí wọ́n fi mọ bí nǹkan yẹn ṣe ṣe wàláhì tán bá pè mí fún wọn déètì màá ní máa wá gbé gbogbo ẹ̀ kalẹ̀ fún wọn gẹ́lẹ́ bí mo ṣe sọ yìí náà ni máa ṣe sọ torí àjọ bẹ̀rẹ̀ ni kí ló ń sọ yìí ṣó wá lérò pé gbogbo àwọn ẹni tán bẹ́ẹ̀ ṣe tó ṣe bí bóyá iye ewé alájà jókòó tádé tán bẹ́ẹ̀ ṣe wọ́n fọwọ́ wọ́nú ni orí a máa jàjọ ògùn lọ ẹ̀san tí ẹ sábọ́ọ̀dù ń ké lórí rẹ̀ ẹ̀yìn tó o sì ṣe tí alájà jókòó tádé ṣe bí bóyá o gbà ń lẹ̀ ìyẹn gan ké lórí rẹ̀ tí ẹ̀yin ọlọ́wọ́ síbí tí yẹn lọ sẹ́wọ̀n sí tí ó mọ̀ ṣàdédé làwọn ọmọ disapia tí wọn ò rí tí wọ́n ń káàkiri ó wá lóòní ìwọ náà ò ní jẹgba ìní pé mò ń gbàdúrà lọ́dọ̀ Ọlọ́run ká mọ́kàn mọ́ ẹni tí ń bá ní ẹ̀kan sọ ẹjọ́ ilé ẹlẹ́kan mọ́ sọ mọ́ onítọ̀ ni ó mọ̀ forí irú ọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì onítọ̀ wọn mọ̀ dáràn lórí nẹ́ẹ̀tì o onítọ̀ wọn ò dáràn àìmọye blọ́gà ni ó sì lóun kò sẹ́wọ̀n kò lè rí kó o torí pé kí ni Dorcas ti ṣìkà ó ṣe ìkà àwọn ìbejì dẹ̀ ní ilé onílé ẹ̀bàjẹ́ pátápátá po ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù gbogbo ẹ̀ lọlẹ̀ fi rí gángan wù ìhòòhò ọkùnrin ọlọ́kùnrin ó gbé bóde Dorcas ó tíráyò àtúbọ̀tán ló kù kó máa wá bá ìyá rẹ̀ wá ṣetán tó náà wàá wo wàhálà tẹ kó àwọn ẹni ẹlẹ́ni sí ìyá tiẹ̀ náà wàá fèsì wàhálà dáadáa báyìí èmi ò lè bọ́nú ẹ o ṣùgbọ́n ìwọ náà jẹ sanná báyà èmi ò ní wọn ò ní fi ẹ́ lẹ̀ o ìní ò ní rẹ́ni tí ó gba béèlì ẹ o ṣùgbọ́n Dorcas ńjọ́ ló fẹ́ máa gbé àwọn ọlọ́pàá rìn kiri torí bírù rẹ̀ bá wọ àárín ilé ọba ọlọ́ba kan ilé yẹn máa tú ni wo bó ṣe play game pẹ̀lú wòlíì Kàsálí àfìgbà tíyàwó ọkùnrin yẹn kúrò nílé ẹ̀ èmi ò rẹ́ni tó bá ṣe tínú ilé wọn dùn àfẹni tí ó bá ránṣẹ́ ẹbí ló lè fara mọ́ tíwọ náà sì bá ṣiṣẹ́ ẹbí ó yá bọ́rọ̀ ìṣèjẹ́lẹ̀ ẹgbọ́ yẹn o bọ́rọ̀ ìṣèjẹ́gẹ́lẹ́lẹ̀ ẹgbọ́ yẹn ìní pé bí wọ́n ṣe pé wanted yẹn yóò lọ ìyẹn ò ní kó ìjọ yẹn náà máa tì mọ́lé rárá o yóò lọ gbọ́ tẹnu ẹ̀ ní ṣùgbọ́n jump ọ̀rọ̀ tí wọ́n fi sí pé kó mọ wọn wanted tán fi sí yẹn tó tún wá jáde síta tó ń purọ́ máwọn pólíìsì Nàìjíríà ẹjọ́ wọn nù ẹjọ́ tán bá rí wọn lè ta torí gbogbo ṣóò tó ṣe pátá náà rí. mo ń bọ̀ o. èyí tèmi náà sì fi ṣe tí mo fi ṣàlàyé ọ̀rọ̀ tèmi yóò kì í ṣe analysis o bọ́rọ̀ ṣe jẹ́ gangan ni mo sọ yẹn tó rà àjọ bẹ̀rẹ̀ ni àbórí nẹ́ẹ̀tì kọ́ àfi tí mi ò bá ní dá sí lókù ìní pé ẹni tó bá lórúkọ ẹni tó bá ní orúkọ ṣe ríru àwọn oní platform tí wọ́n máa ń kígbe pé kinní kan yẹn ẹ ṣọ́ra àárín wọn yẹn gan ẹ ṣọ́ra àwa la mọ̀ wọ́n mú gidi gan àwa la mọ̀ wá wọn gidi alebọ́ọ̀bẹ̀ kan bú wa tí wá sì ṣe é fewé mọ́
ṣùgbọ́n yìí tẹ́ ẹ wà lórí àga ńlá tẹ́ ẹ lóyè tẹ́ ẹ ní gbogbo ẹ̀ tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ ẹ faramọ́ kan jù kan lọ wàláì wọ́n fa aṣọ yìí èèyàn ya pẹ́rẹpẹ̀rẹ. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí àfàìmọ̀ Ẹsábọ́ọ̀dù ò ṣe sàárà kó tó máa ẹ káàárọ̀ jàre ẹ káàárọ̀ o. yóò máa kí ọjọ́ tí wọ́n fi Dorcas sí wanted yóò máa kí ọjọ́ yẹn kó tó bá ṣeéṣe ní ìbámu ṣe bẹ́ẹ̀ kàkà kákéré oko délé wàhálà la máa kó lọlé náà máa jẹ nínú ẹ. èèyàn lọ sí kóòtù tó sì tún padà wàá bá a ṣọ̀rẹ́ Dorcas ní í jẹ́ bẹ́ẹ̀ Dorcas gbogbo bí gbogbo wọn ṣe ń forí gbára wọn yẹn kò sẹ́yìn Dorcas ọlá pé Bísí ṣe rí ẹni tẹ́ ẹ bá rí pé sọ̀rọ̀ yànnàyànnà tẹ́ ẹ ṣe bí bóyá ẹni ibi ni irọ́ mo ṣe gbà pé ọmọlúàbí ń bẹ lára Bísí ọmọ àgbà ni Bísí yes kódà gbogbo tí ń ṣẹlẹ̀ yìí tán bá ní kì í ṣe Bísí Wẹ̀líntì nírú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ sí wàláì máa jí yẹn ẹ wá wòran Ọlọ́run dẹ̀ fi Dorcas hàn gedegbe ṣé dandan ní ká ṣoore ni ẹ gbọ́yé millions tó kó fún yàn ni àṣẹ ni òun gbowó lórí ẹ̀ ń kú lọ ìkà ni ọ́ o ìkà gidi ni ọ́ ẹni tó sì fún lówó ní kò jẹ̀bi owó ní ń wá kò dẹ̀ mọ́nú báàbù tó wà kò mọrú géèmù tó play tówó yẹn fi yọ sí lọ́wọ́ àwọn náà dẹ̀ béèrè ẹ dákun ṣerú nǹkan bẹ́ẹ̀ lọ́la tó bá tún ṣẹlẹ̀ ṣéèyàn lè ríru owó bẹ́ẹ̀ dà lẹ́lẹ̀ ibi téèyàn fi máa sọ pé ẹ̀yin àfáà àti pásítọ̀ náà lẹ́sọ ẹni gbogbo àdánwò tó bá dé báyàn kéèyàn ra wọ ẹ̀bẹ̀ ṣé ẹ rí àánú wà o ó lójú àánú téèyàn máa gbà tí ó lọ free o ó lójú àánú téèyàn máa gbà o tí ó lọ free o ìyẹn ò ní tí ń ṣe ẹni tí wọ́n gbowó lé lọ́wọ́ àlàáfíà tó o ìní pé ìdáríjì ẹ̀ṣẹ̀ gidi fún ẹni tí ó ti Dorcas tó tọwọ́ ẹ̀ kú yìí torí ọmọ yìí ti kú sára ó tó lọ rèé yẹn náà sínú ilé yẹn ẹ̀ẹ́dẹ̀ wẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ gbé lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ó wá lọ rẹ́ǹtì ilé sínú igbó fún wọn hábà ó dẹ̀ ń gbowó fúláàtì níta Dorcas ó ṣe ó kù díẹ̀ káàtó ó ṣe ó kù díẹ̀ káàtó àtijọ́ sista Adégbìtẹ́ tó ti sọ tó ní tí lágbájá ṣe fún mi lèmi náà ṣe bí ó sì jáwọ́ kò bá ọ lọ́wọ́ sí mọ́ àfìgbà tá a gbọ́ yìí gbogbo ọkàn mi mo ṣe bí nílé Bẹ́wàjì ló ṣì wà ọ̀dọ̀ àwọn àmì yẹn tán ń tọ́jú ẹ̀ hospital tán tó ń gbé lọ kílíníìkì ọmọ yẹn rí tọ́jú lóòótọ́ àfẹ̀kan náà ló ní kán jáde kán tó máa bú ẹni tí wọ́n wà lọ́sùn wọn ní géèmù náà ń fọmọ yìí tàbá ìwọ lọ ibi ó wá dé yìí jẹ mo kàn mójú kú òní àṣé kàbàkàbà ń bọ̀ sórí tó wá ṣe báyìí nísìn ọlọ́wọ́ síbí àfi kó náà dúró gbágbágbá sí ọ lẹ́yìn láti lè ní ẹ̀wọ̀n tó ti ń sí lórí ọmọ ìwọ gan lọ ẹ̀wọ̀n ẹ̀ tóró dìsáàfù ẹ̀ Dorcas ó dìsáàfù tó jẹ́ wọn lọ rìmáì gan ló yẹ ọ́ torí owó tó fi ń blọ́ọ̀fù ní Nàìjíríà yẹn kò yé anybody owó tó sì ń gbà lórí nẹ́ẹ̀tì yẹn gbogbo àkáǹtì wọ́n ti ń rí náà gbogbo ibi tó wó wà wọ́n ti ń rí olóhùn kọ́lé bọ́bá tiẹ̀ ń gbélé fún ẹ láti kọ́ máa yan orí nẹ́ẹ̀tì ló wà ìwọ náà máa ń sọ pé kó ní kálukú wá sọ̀rọ̀ ẹnu ẹ̀ àwọn kan dẹ̀ rí pò ń balẹ̀ onílé jẹ́ lè máa di ẹrù ru àwọn ọlọ́pàá nǹkan kan ìjọba Nàìjíríà no àwọn kọ́ náà ń dáwó fún un ní pé ẹ má ṣe ṣóò mọ́ tẹ́ ẹ bá fẹ́ kán rójú tu ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tẹ́ ẹ bá ń ṣe ṣóò wàláì Dorcas ohun ènìyàn yóò ìgbà yẹn lẹ́wàá rí àwọn ẹni tẹ́ èrò tí wọ́n kọ́wọ́ bọ̀wọ̀ ọ̀rọ̀ yẹn kò jẹ́ tèmi o. mo pẹ́ kí n tó sùn torí bóyá ọlá pé mo ti sùn ló fà
ṣe rí ọ̀rọ̀ tá à ń bá lọ yẹn ení ẹ jẹ́ kí n sọ nǹkan tí àwọn ọlọ́pàá fi máa ń dìlé ọ̀rọ̀ àwa orí net kódà tẹ́ bá ní àwọn ọlọ́pàá wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo wọ́n ń gba kíní àwa la fà á lórí net yẹn torí bloggers ò jẹ́ kí ọ̀rọ̀ ó níyànjú wọn á gbé síta ẹ wo ọ̀rọ̀ Mohbad ẹ wo ọ̀rọ̀ Mohbad ẹ̀yin náà ẹ wo ibi tí wọ́n ti ń kó èrò ẹ fún wọn níṣẹ́ ṣe ẹni ń gba monetization gbà lórí ọ̀rọ̀ yẹn ẹni tí ò gbà kò gbà lórí ọ̀rọ̀ yẹn tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyẹn tó ti wà lọ́wọ́ ọlọ́pàá ẹ jẹ́ àfojúlẹ̀ ẹlẹ́ka mọ̀ wò ẹ wo ọ̀rọ̀ Mrs. Ọbánlá tá a bá ní ọlọ́pàá fojú fò wọn ò fojú fò o ṣùgbọ́n a ti jáde a sọ̀rọ̀ abarajẹ́ ìgbà tó jẹ́ pé àmọ́ bí nǹkan ṣe ń lọ ọlọ́pàá wọn tẹ́ ẹ bá ti gbé olè fún wọn pé lágbájá ìjalè o ẹ̀yin ẹ jùlẹ̀ fún wọn ẹ mọ̀ jẹ́ àrò pé bóyá wọ́n gba bribe ni wọn ò fi ṣiṣẹ́ yẹn kankan wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ o ṣe rí gbogbo bá ṣe bí wọ́n ṣe ń taná sí nẹ́ẹ̀tì tán jáde tán sọ̀rọ̀ àwọn ọlọ́pàá CID navy nkankan wọ́n ń wò kò sí pílátífọ́ọ̀mù tó bá ń ṣe láìfù tọ́lọ́pàá ò ní síbẹ̀ ó ti ohun kásẹ̀tì tí mò ń ṣe yìí ọlọ́pàá ni o CID ni o sójà ni o navy ni o gbogbo ẹ̀ ni o fọlọfọlọ ni o yellow fever ni gbogbo wọn pátá kò sí ìtí ò ta sí létí lọ́kọ̀ọ̀kan náà wọn. but a ti fa ọ̀rọ̀ fún ọlọ́pàá tá a bá wá ń jáde tá a ń lẹ̀ mọ́ àwọn èèyàn ńláńláńlá lọ́la wípé ó ti ń bá wọn rìn ọ̀rọ̀ yẹn ò lè lójútùú o ṣé ẹ fẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ yẹn ò lè lójútùú I'm besting ẹ fa ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀lẹ̀ fún àwọn ọlọ́pàá bó ti jẹ́ pé fúnra ara wọn sọ fún wọn pé kán fi sí wanted mọ bí wọ́n bá ṣẹ́dé tán fi gbé síta àbí bẹ́ẹ̀ kọ́ tí wá ní tán bá gbé síta ní ká spray nǹkan tí ọlọ́pàá bá gbé síta ní ká bá wọn spray honestly bọ́lọ́pàá ṣe ń ṣiṣẹ́ ni mo sọ fún yín yẹn o ẹ mọ̀ ní kíní ìyá Cassette wà láìtàláì bọ́n ṣe ń ṣiṣẹ́ nìyẹn honestly mo ní wọn lọ́mọ mo ní wọn ní ọkọ mo dẹ̀ ní wọn ní àbúrò ẹ̀gbọ́n kódà ó ti àwọn tán máa mú mọ́tò yẹn mo ní wọn dáadáa nínú ọmọ ẹ má jẹ́ ń tàn yín good ṣe rí kíní yìí orí ló jà fún àwọn méjì tí àwọn ọmọ yìí tí wọ́n bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ orí ló jà one gbàrà tí iye ewé mo tún repeat tán rí i pé arábìnrin ti rí ọmọ ìgbà wọ́n dẹ̀ ń dáwó fún wọ́n ń fún láṣọ wọ́n ń fún ní gift gbogbo ọkàn iye ewé Jókòtádé ìyẹn alájà Jókòtádé yóò fọ́ọ̀mù platform láti bẹ̀ àlédì yẹn Ọlọ́run ti ń bless ẹ̀ bọ̀ ẹni tán fẹ̀sùn kàn ó yálé gbé ó ń ṣe gbágbé nǹkan kan kíní yẹn ò tí ì tán lára Esabod ó tángù mọ́ àwọn ọmọ ewé àti ìyá Ìbàdàn torí ó rí i pé ìyá Ìbàdàn wọ́n gbé owó tó dáa wọ́n gbé ilẹ̀ àtàṣọ wọ́n ṣàánú àwọn ọmọ yẹn wàláì torí tí wọ́n bá ní ká sọ òdodo lórí ọ̀rọ̀ yìí ó kaṣọ lẹ̀ ó kó gbogbo ẹ̀ sílẹ̀ but ìlara àti tóun náà ti ṣe fún yàn ṣé wá rí Dorcas ó ń bá Jókòtádé jà lọ́wọ́ lórí ọ̀rọ̀ alájà Lizzy wípé kò dá sí
kíní yẹn wà nú ẹ o but kò fi síta wọn ò sọ̀rọ̀ then Sọjí pẹ̀lú Dorcas wọ́n wà ń bẹ̀ tẹ́ ẹ bá rántí Alhaja Jókòtádé ó jáde ó sọ fún Dorcas pé ẹni tó bá wo oníkálukú ló lè tẹ̀lé o ò lè ti torí pé òun bá ẹnìkan jà kóun wá kọjú ìjà sí i mi ò gbè lẹ́yìn Jókòtádé o wàláì tàláì bọ́rọ̀ ìṣeré ni mo sọ ṣé wá rí nígbà tó wá rí pé òun gan lè bá gbà direct látọ̀dọ̀ Jókòtádé ó fẹ́ gbà direct látọ̀dọ̀ Jókòtádé but sista Adégbìtẹ́ ìyẹn tó yẹ Adégbìtẹ́ ìyẹn ti yọwọ́ ńgbà tí Sọjí pé wípé kí ló dé àwọn dẹ̀nà fún lówó bí gbàtà bá ní wọ́n ní kó owó kalẹ̀ bí 8,000 ni wọ́n pè ní òbí èlò ni o tán fi ń wá ọmọ yẹn mi ò mọ ẹni tí òun àti sista Adégbìtẹ́ tán fi ń wá ilé ìyá àbèjì kiri torí wọ́n pé méjì but méjì tán pé yẹn sista Adégbìtẹ́ ló yọjú ẹ ti understand so kíní yẹn nígbà tí yẹn ti ṣe tó ní ṣe tán ti rí gbà lọ́wọ́ Alhaja Jókòtádé Sọjí wá béèrè wípé kí ló dé tí wọ́n náà fi dá sí ọ̀rọ̀ ó ní yes ọlọ́wọ́ gbọgbọrọ lọ́lá tó ti ṣe fóun nígbà tí débú lòun náà fi ṣe bẹ́ẹ̀ ṣé wá rí ọlọ́wọ́ ṣíbí tí òun náà fi jáwọ́ ọlá ipò Alhaja Jókòtádé torí ó gbogbo àwọn ẹni tí wọ́n àtáàkì ẹ̀ yẹn lóòótọ́ ó ṣẹ̀wọ̀n ẹnu yewé tó wá lòun gbà sílẹ̀ irọ́ ló gbà sílẹ̀ òun gangan wá ní gbòǹgbò ó mọ̀ ìpè Dorcas ló lè ṣiṣẹ́ yẹn jù ẹ ti understand instead kan ran Alhaja Jókòtádé lọ́wọ́ láti lè má bọ́ sí ọwọ́ ọlọ́wọ́ ṣíbí wọ́n gbé jùlẹ̀ ìrànlọ́wọ́ tẹ́kàn ṣe fún Alhaja Jókòtádé ni ìrànlọ́wọ́ pé ọlọ́wọ́ ṣíbí ó lọ bẹ̀ ó béèrè so many things and béèyàn bá fẹ́ gbàyàn lóòótọ́ Alhaja Jókòtádé ò lè ní time láti tọ́jú àwọn ọmọ yẹn no kò ní time lẹ́gbàá ẹ káàárọ̀ kò tiẹ̀ lè ṣe ni. ẹwẹ má bínú mo sáré kúrò lórí platform ni mo lọ ṣe nǹkan mo ṣe ń wọlé padà ni ẹ káàárọ̀ everyone mi ò fojú di everybody yín o àjúbọ ẹ̀yin tẹ́ wà fracas o akí gbogbo yín àtẹ̀yin tẹ́ gbogbo yín láṣáàkì. kí Alhaja Jókòtádé kó máa dúpẹ́ o kí ó máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ gidigidi ibo ló fẹ́ rúre ibo ló fẹ́ rúre. mo ti sọ lẹ́ẹ̀kan yẹn pé ájìyà ẹ lọ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ká lọ́wọ́ yín níyà àbèjì yẹn lọ pẹ́ mẹ́sì ni èmi kẹ̀ èmi máa ń wo wájú ni ṣùgbọ́n nevertheless kí eléyìí máa járe kọ́gbọ́n fún gbogbo èèyàn ní fracas ẹyẹ máa jàjà pẹ́pẹ́ dẹ̀ mọ́ ẹyẹ máa bá ṣe ọwọ́ ara yín jẹ́ mọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ní gùnkè ẹyẹ máa bá ṣe ọwọ́ ara yín jẹ́ mọ́ kí tiẹ̀ lè re yín gan-an nù fracas kí lè re yín entertain àwọn oní depression gbogbo ẹ̀ wá ń fàbọ̀ lé yín lórí lè ṣe kan ribiribi mọ́ sìn àfi kẹ́ máa live fake life kẹ́ máa live life tí ó wù yín torí pé ẹ fẹ́ score point Ọlọ́run má jẹ́ nígbà ṣe pé mo wáyé ìnira mo ṣe máa live ayé tí ò ń ṣayé tèmi ń máa rọrùn màmá wọ́n gbọ́ yín o. ṣé rí bọ́ lọ́wọ́ ṣíbí ṣe interview wọn yẹn bó ṣe yẹ ká kọ́kọ́ interview ẹni tó bá ní therapy ni tó nídìí therapy torí ọlọ́wọ́ ṣíbí òun ti wò ó wípé àwọn family kì í ṣe bí wọ́n bá ṣe fẹ́ tírìtì rẹ̀ àwọn ẹni ń bá tírìtì kí lorúkọ rẹ̀ ń jẹ́ tó ń ṣe woman's kinní kan right àbí bó lẹ ṣe ń pè é ká gba ọmọ ká máa bá wọn tọ́jú rẹ̀ ẹ̀yin lẹ́mọ bá ẹ ṣe ń pè lédè òyìnbó tó fi máa ń yọ̀ lẹ́nu so
ọlọ́wọ́ síbí ó béèrè lọ́wọ́ ọmọbìnrin yẹn pé kí ló dé ó ní àwọn ló fẹ́ gbowó lọ́kọ̀ òun fẹ́ gbowó lọ́wọ́ òun ni wọ́n béèrè débi pé ní ọmọ tó pẹ̀lú sóun ló bí ó ní rárá ó lọ́mọ ìyàwó rẹ̀ àkọ́kọ́ tó kú ni ṣé rí pé àwọn ẹni yìí ti ń gbé ikú bọ̀ Dorcas forí sọ pẹ̀lú lára ẹ ti understand Dorcas forí sọ pẹ̀lú lára so ṣé wá rí tí Dorcas forí sọ yìí ààrẹ wà fún àwọn ìyá ọmọ àti bàbá ọmọ torí bàbá ọmọ ò bá wọn gbé bàbá ọmọ ò bá wọn gbé o nígbà tí ọmọ bọ́ sọ́wọ́ ọlọ́wọ́ síbí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sí hospital wọ́n ń tọ́jú ọmọ yẹn wọ́n ń tọ́jú ẹ̀ dáadáa àwọn ọmọ yẹn come okay kí wá ni wọ́n fẹ́ ṣe o lórí ọlọ́wọ́ síbí láti lè gbà kú o pé torí kó mọ́ bàa gba donation lórí àwọn ọmọ yẹn ẹ wo bá ṣe ń lara ara wọn lórí nẹ́ẹ̀tì o ọlọ́wọ́ síbí dẹ̀ ló lè take care ọmọ yìí àtìyá toró òun nílé tó gbé sí ó níbi tí ó ti ń wò wọ́n ẹ ti understand àfikún ló dẹ̀ kù òun láyè láti lè máa wò wọ́n ó ráyè ìjọba sì tún gbọ́dọ̀ máa pè é kí ni nǹkan tó ń lọ kí ni nǹkan tó ń lọ ṣé rówó tán gbà yẹn tí wọ́n fẹ́ fi gbà yẹn ó wọ ẹ́sàbọ́ọ̀dù àti Dorcas lójú àwọn òde mọ̀ pé báwọn ṣe lè rí gbà ọ̀nà bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́wọ́ síbí lè gbà torí Bẹ́wàjí kò fi bẹ́ẹ̀ dá sí lọ púpọ̀ ẹ ti understand ńgbà tí ọlọ́wọ́ síbí sì ti gbà yẹn so kọ́ńpìnì Bẹ́wàjí iná ń lò lọ́la pé òun ti ní certificate tó lè ṣe everything tó sì lè béèrè lọ́wọ́ ìjọba ìrànlọ́wọ́ lórí àwọn ọmọ yẹn Dorcas ò níyẹn o ẹ rántí o so bàbá ọmọ ò wá fẹ́ bá wọn gbé níbẹ̀ ìwọ Alájà Jókòtádé ó wá ràn wọ́n lọ́wọ́ láti lè gẹ́ẹ̀tì nọ́mbà bàbá ọmọ àti ẹ̀gbọ́n bàbá ọmọ bábúrò bàbá ọmọ ibi wọ́n ti manipulate ibi t'Alájà Jókòtádé ti fail ibi tó ti fail nìyẹn o ìwọ wọn ò fẹ́ kó o jẹ ìwọ ò mọ̀ wọn ò fẹ́ kó o dá pílátífọ́ọ̀mù lẹ̀ o ò mọ̀ ìwọ wá tún ràn wọ́n lọ́wọ́ nítorí pé ó ti bọ́ sọ́wọ́ lọ́wọ́ síbí ẹ wá gba nọ́mbà ẹbí ọkọ so ńgbà tí ọkọ torí ìjọba ti ní kọ́kọ́ kó súnmẹ́yìn kó dìgbà tí àwọn ọmọ ìbádàgbà wọn ò jẹ́ nítorí bí Dorcas ṣe rí gbogbo nọ́mbà wọn ni mo ń sọ fún yín yẹn o kì í ṣe pé Alájà Jókòtádé sọ fún mi àwọn ẹni tó wà tán rí gbogbo kinní kedere náà ṣe lálàyé nígbà tí ọlọ́wọ́ síbí fariwo ta torí wọ́n tì ń mọ́lé lórí ọ̀rọ̀ náà òun gba lọ́ọ̀yà mo wá rẹ́ni tí mo wá kọ́ńtáàtì tó ṣe àlàyé bí bàbá ọmọ ṣe gẹ́ẹ̀tì wọn ọmọ yìí bàbá ọmọ ó wá gẹ́ẹ̀tì tọ́ọ̀tì àwọn ọmọ torí ó àláò láti lè rí àwọn ọmọ ibi tí bàbá ọmọ ti tan ìyàwó nìyẹn torí gbogbo bó ṣe ń nara wọn tán ṣe ń mugbó tán ṣe ń mutí tán ṣe gbogbo ẹ̀yẹn wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn lady yẹn náà sì lè jókòó láì rí ọkọ ẹ̀ fún ìṣẹ́jú mélòó kan kódà kan má bára wọn sùn torí kinní yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn ṣé rí wèrè tán rìn lójú títì wọ́n lólúwa o wọ́n ní olúwa fún ẹni tí ò bá ṣọ́ra tó bá ní òun ò fi gba owó
torí pé kóun lè bá a ní pílátífọ́ọ̀mù tàbí kóun ó ní tíìmù tàbí kóun ó fi rí owó tó bá dá gbáú báyìí ẹ rí pé bí wèrè ó jáde o. wọ́n wá ṣe é débi pé ní wọ́n kó àwọn ọmọ ìkú o ọlọ́wọ́ ṣíbí ò mọ nǹkan kan nípa pé wọ́n kò kú o wọ́n bá fariwo ta wọ́n ní ẹ̀gbọ́n bàbá àbèjì jáde o bábúrò bàbá ìbèjì jáde o wọ́n ní wọn ò mọ ibi tí ìyá àbèjì àtọkọ wà o báwo ni wọ́n ṣe fẹ́ ṣe o àwọn ń wọ́mọ àwọn o àṣé Dorcas ló kó wọn. wọ́n ti pàdé àpò pọ̀ ní àwọn ẹni tó ń fẹ́ gbà lọ́wọ́ Bẹ́wàjí lọ́wọ́ Ṣíbí wọ́n ti jọ pàdé àpò pọ̀. ẹ ti ọdẹ sáà wọ́n jọ ṣiṣẹ́ yìí ni wọ́n gbà kúrò lọ́wọ́ ẹ̀. wọn ò wá jẹ́wọ́ páwọn làwọn gbé ń gbọ́ jẹ́ kóbìnrin yìí sàfikéètì wà lọ́wọ́ ní ọ́ndà Bẹ́wàjí iníṣẹ́ yìí ti ń lọ ìjọba náà gan ọlọ́wọ́ Ṣíbí nínú ọwọ́ gọ́wọ́ lọ́wọ́ Ṣíbí tán lọ́wọ́ gọ́ lọ́wọ́ Ṣíbí wọ́n tì mọ́lé ipe ó ti lọ ta àwọn ọmọ ìwọ Dorcas náà ló tún fariwo tari pé wọ́n ti lọ ta àwọn ọmọ o wọ́n ti jí àwọn ọmọ gbé o ààrí o wọ́n wá fi ń bú Bẹ́wàjí lórí nẹ́ẹ̀tì. ìgbà tó náà máa ṣe dáadáa ṣe rí tó ṣẹlẹ̀ lọ́dọ̀ stop ṣe bẹ́ẹ̀ ó fi favour ọlọ́wọ́ Ṣíbí ni n tó mú kọ́ lọ́wọ́ Ṣíbí torí ọmọbìnrin yẹn ní intelligent gan wípé tí nǹkan yìí ò bá ṣẹlẹ̀ òun ò ní mọ̀ pé Dorcas ló kó àwọn ọmọ ní ìsìn Esabod tí ò bá ṣọ́ra yóò wà involve lórí ọ̀rọ̀ yìí Ajájókòtádé tí ò bá ṣọ́ra ó máa wà nínú bọ́lọ̀ ń ṣe kó yọ tó jáwọ́ nínú ẹ̀ tí ò jáwọ́ tó jẹ́ pé òun náà bá wọn ṣiṣẹ́ wàláì ọ̀rọ̀ yìí àtàmọ̀ kẹ́ ẹ wá fi àwọn ọlọ́pàá lẹ́ẹ̀lẹ́kan ṣiṣẹ́ wọn tẹ́ ẹ bá ń update yóò dàbí ọ̀rọ̀ Mohbad tẹ́ ẹ ń bú ọlọ́pàá torí àwọn kọ́là àwọn náà máa jẹ́ kẹ́ wọ́n máa bú ọlọ́pàá lórí pílátífọ́ọ̀mù àwọn òṣèbí bóyá wọ́n ń sọ̀rọ̀ ni o ọ̀rọ̀ kọ́ o ọlọ́pàá máa ń tán ṣe o àmì máa ń tán ṣe o ìwọ tó o bá sọ tí ò dáa tí ò sì rí bẹ́ẹ̀ o lè sọ lórí platform ṣùgbọ́n má fi ta mẹ́nì kankan tó o bá fẹ́ béèbù ara ẹ̀ mọ́ bu ẹni bòjì ẹ ṣe yẹn léní àwọn yẹn ni ó ṣàkóbá kán lè bá a da ọ̀rọ̀ yẹn rú ẹ wo tí mo bá kí ló mú sẹ̀pẹ̀tẹ̀rì mèrè sẹ́yìn tó yẹ pé ẹ̀kọ̀ọ̀kan ló máa update jáde tó so mọ́ ẹbí onítọ̀ wọ́n ti já lẹ́ẹ̀kan náà pé tó bá kọ̀ǹtínú tó bá ń sọ sí ọ̀rọ̀ yẹn wọn ò ní lè dájọ́ ṣùgbọ́n àwọn ẹni tó wá ń béèbù ti ba ọ̀rọ̀ wọ́n ti ba ọ̀rọ̀ Mohbad jẹ́ lórí justice n tó fi máa favour ìyá Wùmí lẹ rí yẹn o wọ́n ń bá ọlọ́pàá ta kàngbọ̀n ẹ má jẹ́ ń tàn yín torí èébú tá ń gbà lẹ́nu àwọn blọ́gà ó ti pọ̀ jù ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wa ní wọn ò fi jẹ́ kí wọ́n ní wọn ò jẹ́ ká ní respect lọ́dọ̀ any fucking damn. ọ̀tọ̀ làwọn ẹni tí ń gbowó lọ́wọ́ yín lábẹ́lẹ̀ ọ̀tọ̀ làwọn ẹni tẹ́ ń accuse o tẹ́ ẹ bá fẹ́ kí ọlọ́pàá ó ṣiṣẹ́ yìí I'm besting. ẹ má update tayọ kẹ́ẹ̀kan máa sọ bí ọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ láti ilẹ̀ ńlẹ̀ lè máa sọ síta sódà tí ó lè ran ọlọ́pàá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. àìjẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ wá máa ní anybody tó bá pè sórí platform yín tó bá ń bú ọlọ́pàá tàbó ń bú ìjòyè tàbó ń bú àwọn ìyálóde kankankan wà láàyè lé onítọ̀hún dànù ìkànnì. àwọn wà lórí tíìmù kínní wọ́n wà lórí tíìmù kejì wọ́n wà lórí tíìmù kẹta àwọn náà ń díjà alẹ́ jù wọn ò fẹ́ jẹ́ ká rójútu ọ̀rọ̀ yìí ni ẹ jẹ́ ká ṣọ́ra lórí ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá fẹ́ rí jọ́ọ̀jì o 1
kí ló wá tún mú káwọn ọlọ́pàá bínú tán ìgbà tó o ti sọ wípé wọ́n lọ kó àwọn ìbejì tó bá jẹ́ pé ọlọ́wọ́ síbí ò lọ sẹ́wọ̀n lórí ọ̀rọ̀ yìí ni níbi tó ti jẹ́wọ́ yẹn wọ́n bá dáríjì bọ́ tó ti jùyàn kan sẹ́wọ̀n ó ti àkíyèsí ẹni yẹn kó lè ó ti lọ ta ọmọ ó tó sọ pọ́tà àwọn lọ́balọ́ba nìwọ náà fẹnu mọ́ táwọn yẹn bá tẹ́yìn bá wálé fẹ́ ràn lọ́wọ́ pé bó ṣe bú àwọn lọ́balọ́ba tiwa lẹ fẹ́ fi sọ òkò lórí àwọn ẹni tó rìn mọ́ nǹkan ó bàjẹ́ wàràs kò dẹ̀ rí bẹ́ẹ̀ ó fẹ́ fi orí yín gbára wọn ni ìyẹn dọ́kàsì ní jíjáde tó bú kábíyèsí àkàmọ́ ó mọ̀ bú bàbá yìí gan bẹ́ẹ̀ lè sábọ́ọ̀dù náà ń gbà á bẹ́ẹ̀ làwọn tíìmù rẹ̀ náà ń gbà tán ń gbóhùn sókè mo ní wọ̀ ọ́ lọ ibi mo ti ta mọ́ bẹ́ẹ̀ wà jí nìyẹn kó jáwọ́ òun ti kúrò láàrin rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí àwọn ẹni ẹlẹ́ni tó fẹ́ so mọ́ bàbá oníbàbá ò mọ nǹkan kan wàláhì ó sì gbọ́ sí mi lẹ́nu èmi ó lè dùn ún tí ó ṣe bí bóyá mò ń gbè lẹ́yìn àwọn aráabí ni ojú tí mo fi wo nǹkan yẹn tó ń lọ ọlọ́run wa ni kò gbọ́ tá a jà tó bá jẹ́ pa àjà à ń tàwọn síra wa kínní yìí wọ́n bá ti rójú tu ẹ̀ bó ṣe wà bẹ́ẹ̀ ni so torí bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó fẹ́ràn ara wọn lórí nẹ́ẹ̀tì o kò sí ẹnìkan tó fẹ́ràn ara wọn lórí nẹ́ẹ̀tì ìní pé dọ́kàsì ìlara and again lórí owó yìí again tó tún wá fi ń kọ́lé tó fi ń ṣe gbogbo ẹ̀ ìwọ̀nba nǹkan tó ti fẹ́ sábọ́ọ̀dù tẹ́lẹ̀ ó sì ń dun ẹ́sàbọ́ọ̀dù pílátífọ́ọ̀mù ló fi ń di ẹ́sàbọ́ọ̀dù lẹ́nu péèjì tó ń fún un ló fi ń di lẹ́nu àìjẹ́ bẹ́ẹ̀ tó fi lọ kọ́ ilé tó ń ṣe gbá ilé yẹn gan ẹ má jẹ́ kí n tàn yín kó má lọ jẹ́ pé ilé onílé ló ń bá wọn ṣe tí ìṣe tàwọn èèyàn tí sàríyù náà yóò wà tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yìí oríṣiríṣi ọ̀rọ̀ ó mọ̀ jáde sàríyù tí ó bá ilé jáde lórí ọ̀rọ̀ tó ti sọ yìí tó bá yẹ páwọn ẹbí rẹ̀ ò ya ẹbí wèrè wọn ò bẹ̀rẹ̀ láti ilẹ̀ wọn ò bá ọmọ wọn wí ni wọn bá rójútu ọ̀rọ̀ n tí ń ṣẹlẹ̀ láàrin sàríyù àti dọ́kàsì torí mọ́tò àkọ́kọ́ tán ti gbé hàn tó wó lulẹ̀ tó lóun ti soríire àsorí ibú ló ṣe àṣé wọ́n tán ní rédíò mọ́nì ni ní ìsìn inú àwọn blọ́gà kan ń ba tèèyàn jẹ́ lórí nẹ́ẹ̀tì wọ́n ti rí wàhálà tiwọn kódà wọ́n bá àmọ́ lọ ẹ̀wọ̀n ẹ̀ wọ́n ti di wanted ní nàìjíríà wọ́n dẹ̀ ti ṣìkà ẹ̀ bá bemi léèrè pé ta lè ní Saheed Shittu jẹ́ kan òun náà wọ́n ń wá kiri ni kò lè yọjú sí court wọ́n ń wá kiri ni tó bá wá lọ gba lọ́ọ̀yà nínú àwọn èèyàn ti Saheed Shittu dọ́kàsì àti dúró sí nàìjíríà rẹ̀ ó máa dogun torí olóbì ò ní gbákọ́ wọ́n lè máa ti lọ máa fowó bẹ àwọn fámìlì ìyá àbèjì àni bàbá àbèjì ó ṣe bóun náà máa fowó bẹ̀ kò mọ̀ pé ni tó kú náà máa lọ bẹ̀ kí àwọn yẹn kò sí bó ṣe wò ó lè yọ lòsì tó kán má gbowó o kán má gba owó o kán má gba owó kò jẹ́ bó ṣe jẹ́ ṣé wá rí owó yẹn gbogbo fìrìgàgà tó ń ṣe owó yẹn ti lulẹ̀ o gbogbo ẹ̀yin tí dọ́kàsì bá ràn lọ́wọ́ pẹ̀lú millions ẹ máa retí tí ẹ bá sọ òdodo wípé a ò mọ̀ pé irú owó tí ń gbà rèé wàhálà ni o fẹ́yìn tẹ́ gbà lọ́wọ́ rẹ o èmi ò rí irú àdúrà tẹ́ lè ṣe tí ó wọlé rárá àtọ̀ torí ẹ̀mí lọ sí ìrẹ́jẹ wà nú ẹ̀ àdàbí wà nú ẹ̀ torọ́rọ̀ yìí ẹ má fi ṣeré ọ̀rọ̀ tí mo sọ yìí o ẹ lè lẹ́nu mìíràn o
tẹ́ bá lè fẹ́ máa sáná sí kinní kan máa wá bú àwọn èèyàn ṣé rí tọ́lọ́pàá bá ti lè update síta ó ní ẹjẹ́ á máa sọ ò àti bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ ẹni tó bá tún wá mọ̀ jù mí lọ tó bá ní oore ọ̀fẹ́ láti lè sọ̀rọ̀ sókè ó dáa ṣùgbọ́n pé kẹmọ ní ó lọ sí kinní ó lè jáde at any time owó ló ń jẹ bẹ́ẹ̀ ẹ ti understand ìgbà míì sì wà owó ò ká nǹkan kan ní ìrìn táwọn ọlọ́pàá rìn owó ò lè ká eléyìí torí ìsọlẹ́nu ńlá ló máa jẹ́ fún government of Nigeria wọ́n pè ọ́ arábìnrin tó lọ jù ú lẹ́ẹ̀lẹ́ nílé tí ó gbé fún ọkọ ẹ̀ tán wà tó lọ gbalé fún wọn o láńlọ́ọ̀dù fúnra rẹ̀ wọ́n béèrè pé bo lẹni tẹ́ ẹ gbé lọ wà aláìsàn wà wọ́n kọlẹ̀ ń wá ẹ kiri ní pọ́mọ tó jù sílé àwọn ó ń síkì ó fẹ́ kú ò yà sí ẹ má jẹ́ tí wọ́n bá bíráìbù láńlọ́ọ̀dù tí láńlọ́ọ̀dù tọ́rọ̀ bá búrẹ́kẹ́ ìrìn àjò yín sì kẹ̀ẹ̀kan o ẹ sọ fún láńlọ́ọ̀dù tí ò bá fẹ́ ṣe ẹ̀wọ̀n gbéregbére tó bá gba bíráìbù tó sọ nǹkan míì wàhálà ni fún ẹ sì mọ́jì ó yà yín lẹ́nu wọ́n ti mọ́ káàkiri iye ewé tí ń sáré kiri fún yín pé kí lágbájá ó bá ràn án lọ́wọ́ tàmẹ̀dùn ó bá ràn án lọ́wọ́ torí mi mọ̀ ó ti sọ fún gbogbo èmi làwọn ẹni tó ń bá ṣe ọmọ ewé lọ́kùnrin tó wà ní Nàìjíríà mi ní dákọ̀tán kó mọ iye gbogbo yín wípé àwọn ni wọ́n mọ ọ̀gá ọlọ́pàá l'Àbújá nǹkankan zero eléyìí ọlọ́pàá ti suspect ẹ̀ ẹ̀sùn apààyàn ni wanted ni àwọn petition yòókù tán bá lọ bá Sisi kí lorúkọ rẹ̀ ń jẹ́ yìí Fúnmi Beauty ṣó nìkan ló ṣẹ̀ ni ibi tọ́rọ̀ Lizzy bá lọ òkèdè ọlá pé Lizzy náà ti retaliate bó ṣe ń bú lòun náà ń bú èébú ńlọrọ̀ yẹn fi wáyé bẹ́ẹ̀ má gbà síbínú o bọ́lọ́pàá ṣe ń ṣiṣẹ́ nìyẹn o ò lè dájọ́ fún rẹ̀ ṣùgbọ́n bí Lizzy ṣe ń retaliate yẹn ó jẹ́ kán mọrú èèyàn tí àwọn ará àbí jẹ́ ṣùgbọ́n lórí ìtọ́mọ tó kú yìí a nídìí retaliate o ọ̀rọ̀ táwọn ọlọ́pàá bá gbé jáde ńlá máa lò ẹ̀yin náà ẹ wo ìrìn tí Sẹ̀pẹ̀tẹ̀rì rìn lórí ọ̀rọ̀ yìí àti Gistlover wọ́n fẹ́ bí káwọn èèyàn máa jábọ́ títí tí wọ́n fi sin ọmọ yẹn tẹ́nìkan ò ní mọ́ ọmọ yẹn lè pọ́dún méjì tí wọn ò ní sin ẹ má jẹ́ ntàn ní tó lọ yìí ẹ má wòran àlè yìí tó sì ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ bá fẹnu sí tẹ́ ẹ bá ló máa tán lọ́dún kan irọ́ ni ẹ kàn máa bú èébú bó bá yá gan wọn ó jùúlẹ̀ fún yín òkú ti dòkú ìjọba ẹ gbà bẹ́ẹ̀ Táyọ̀ ẹ má accuse anybody lórí ọ̀rọ̀ yìí torí wọn ò ránṣẹ́ tó ṣe Ọlọ́run ó kàn fi wọ́n sínú ẹ̀ ní sínú sẹ̀rẹ́rò yẹn ni mi ò gbìjà wọn o gbogbo àwọn ẹni tá ń ka yìí ó fi wọ́n sínú sẹ̀rẹ́rò ó ti mọ tó ń ti dá lọ́ràn ló fi ń ṣoore kiri ó ti mọ̀ ṣùgbọ́n ẹni tó bá gbọ́n tó sì mọ̀ pé wọn ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ òun púpọ̀ tó bá lọ tọwọ́ bọ kínní nínú àwọn èèyàn wa ńláńláńlá ọlọ́mọdé ò jẹ́ pé òní ò da ọ̀nà ẹni yẹn rú o òwe ni mo fi sọ̀rọ̀ o kó mọ̀ yé gbogbo wa ẹ dákun torí Ọlọ́run Dorcas kì í ṣe kúre o ó ba nǹkan jẹ́ gidi ó dẹ̀ ṣọ́ra mọ́ ó fi ìwà pamọ́ ó ṣọ́ra mọ́ àwọn èèyàn ńláńlá èèyàn bá ní èèyàn mínísírì nǹkankan ní Nàìjíríà tálíkà ṣòro ṣẹ́ o tálíkà ṣòro ṣẹ́ o wàláì kàkà tó bá iṣẹ́ wèrè tọ́jú wèrè kó lè bá àrí pọ́nà rẹ̀ máa dáa ṣùgbọ́n kó wá rẹ́wèrè jẹ kó wá kú sí orí ẹ̀ wàláì èmi ò rí ẹni tó lè wẹ̀ mọ́ táàfà bá ń sọ fún ọ pé irọ́ ni wọ́n pa jòkó síbẹ̀ irọ́ ló pa ó ń gbowó ẹ̀jẹ̀ ni tí wòlíì bá ní táwọn máa ṣèrà padà wàláì kò sí tó jọ àwọn èèyàn disable báyìí wọ́n sọ̀rọ̀ rẹ̀ jẹ láì lówó lọ́wọ́
wọ́n lè má lọ bí ẹjọ́ mọ́, wọ́n lè má lówó láti lè lọ mọ́ pẹjọ́ wà láìtàláì torí wọ́n bá máa dájọ́ báyìí ẹ̀ ṣe bí bóyá èèyàn kan ló ń ṣe wọ́n. Torí bẹ́ẹ̀ congratulation Bẹ́wàjí, mo kí ẹ kú oríire tí ó bá lọ jẹ́ pé ọmọ ìkú sí sàkáání foundation ẹ yéé pa subhanallah tí wọ́n kọ́ ọkọ rẹ̀ tó bá pẹ́ bó ṣe wá kó ìyàwó àtọmọ ni wọ́n kọ́ wípé kó la nǹkan mọ́ ọmọbìnrin yẹn lórí tó fi bẹ́ẹ̀ kú tó sá lọ bó ṣe sá lọ yìí. Bẹ́wàjí wà láìtàláì kò sí tó lè fi wẹ̀ mọ́, kò sí tó lè fi wẹ̀ mọ́. Ìlara tí wọ́n bá tán tiẹ̀ ṣe lórí Jókòtádé ìbájú tiẹ̀ lọ. Ẹ gbà bẹ́ẹ̀ tó Jókòtádé ò sì mọ̀ wípé ìlara tán plan fóònù yẹn. Kódà èmi mọ̀ pé lórí ọ̀rọ̀ ìbejì yẹn alájà Ìyá Ìbàdàn ó ń tọrọ àforíjì lórí ẹ̀ torí pé kíni yẹn alájà Ìyá Ìbàdàn wọ́n fi hẹ́ẹ̀pù nǹkan fẹ́ ṣe fún ìyá Ewésì ló ṣiṣẹ́ yẹn torí pé alájà Ìyá Ìbàdàn kì í kọ ọ̀rọ̀ sí wúmà yẹn lẹ́nu ń lọ fà ó wá ti tẹ́ báyìí ntí alájà Ìyá Ìbàdàn fi fẹ́ bá gbogbo wọn ṣe lọ títí mọ́ nìyẹn kò sí. Ẹ dúró náà o, ẹ má bínú ẹ̀yin ń fracas ṣé ọ̀rọ̀ Ìyá Ìbejì tán mọ́ Ìyá Ìbàdàn ni ẹ má bínú ṣé ọ̀rọ̀ Ìyá Ìbejì ẹ̀yin oní fracas ṣé ọ̀rọ̀ Ìyá Ìbejì tán mọ́ ọ̀rọ̀ Ìyá Ìbàdàn ni báwo ló ṣe papọ̀ mọ́ ti Ìyá Ìbàdàn ẹ jọ̀ọ́ ẹ já mi sí o. síjà ṣùgbọ́n kó ní kálukú ó máa lọ́nà ẹ̀ sálámà àlékún. Now fún ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń join wa tẹ́ ẹ̀ gbọ́ kásẹ̀tì yá láti ilẹ̀ ẹ jẹ́ kí n bá yín tún play ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ so ẹ lè mọ ibi tí ìyá ti ń bọ̀ ẹ mọ ibi tí wọ́n ń lọ. ṣe rí ọ̀rọ̀ Dorcas ọmọ Adéyínká tó ṣẹlẹ̀ torí àwọn ò dárúkọ ẹni tí ìṣẹ̀lẹ̀ tó ròhùn gan máa dárúkọ ni tí ó dárúkọ èèyàn tí ó tún béèrè ìdílé ìyá onítọ̀hún tàbí bàbá onítọ̀hún tàbí ọkọ onítọ̀hún á dárúkọ ẹ̀. ṣe rọ́rọ̀ tó ṣẹlẹ̀ ẹ dákun gẹ́gẹ́ bí àwọn kọ́là kọ̀ọ̀kan tí wọ́n lo làákàyè tán fi gbé kalẹ̀ gbogbo wọn náà sọ̀rọ̀ ṣùgbọ́n àǹtí wa kan di last one tí wọ́n pè wípé kẹ́ má fi ọ̀rọ̀ Dọ́kàsì ká fi kọ́ ẹni ọba ẹni ìjòyè ẹni ìyáàfin kan ká má fi kọ́ wọn lọ́rùn wàláì wọ́n rí sọ o wọ́n rí sọ ṣùgbọ́n pé ká fa lágbájá ká fa tàmẹ̀dùn yẹn no tẹ́ ẹ bá fẹ́ rójú tu ẹ̀rọ yìí gan pàpà mi ò pa láṣẹ tàbí pé kíní o èmi bá ní ṣó gan ẹ má ṣe ṣó lé lórí ẹ má ṣe ṣó lé lórí mọ́ lẹ́nu èyí tá a ti ṣe yìí ẹ má ṣe ṣó lé lórí mọ́ tẹ́ ẹ bá fẹ́ gbọ́ bí ọ̀rọ̀ ṣe ń lọ ńgbà wọn bá wá bọ́rọ̀ dojú ẹ̀ torí kéèsì rẹ̀ ò tí bẹ̀rẹ̀ mi ní nọ́mbà alẹ́gbà lọ́wọ́ ni bá pè wọlé kéèsì ò tí bẹ̀rẹ̀ wá wọ́n dẹ̀ ti gbé sí wanted ó di méjì tàkọ́kọ́ ni wanted tán gbé sí yẹn èyí tó tẹ̀lé n tó máa mú kéèsì ní agbára ni pé wọ́n ti jáde fún un pé wọn ò invite ẹ̀ kan tó kọ wanted lé lórí ṣó lè ṣẹlẹ̀ ní ẹni ìlú kàtẹ̀ wá ní Nàìjíríà òun tiẹ̀ wá bàjẹ́ títí wọn ò pèèyàn wọn ò dẹ̀ sáàfù ẹ tàbí pé ọ̀rọ̀ yìí ìwọ náà ló ti lọ ó sọ nígbà tó ní problem tí wọn ò bí ẹ léèrè ó sọ nígbà tó ní problem kó tó di pé wọ́n
wọ́n ló dá ọjọ́ báyìí ó gbọ́dọ̀ yọjú ó ti lápọ́ìntmẹ́ǹtì wọ́n dẹ̀ ti pè é kò jẹ́wọ́ fẹ̀yìn tẹ́ ẹ fẹ́ ṣe ṣóò fún un lóòótọ́ kò sí ni béèyàn bá burúburú yóò sì ní olólùfẹ́ ẹlòmíì ò mọ̀ ọ̀nà yẹ́ ẹ̀ báyìí gan yóò tún lẹ́ni tí ó gbé lẹ́yìn yes oníkálukú ó ní ẹni tó jẹ́ pé yóò máa tẹ̀lé inú wàásí ẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé gúrùpù àwọn onírọ́nì ìkàrí gúrùpù àwọn sòótọ́nì n tó bá wù ó lè ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ gúrùpù àwọn ẹni tó yẹ pé la ojú abẹ ní kórè ló wà lórí nẹ́ẹ̀tì o tí ó bẹ̀rù anybody wọ́n wà léra wọn ni ṣé wá rí Dorcas anybody nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tó bá lóun fẹ́ gbè lẹ́yìn Dorcas onítọ̀hún ti kú wọn ò tí ì sin bẹ́ẹ̀ ení ṣé ẹ mọ̀ ọ̀rọ̀ tán pè fún as a wanted ó lè ṣeéṣe kó jẹ́ pé tí ìyá àbèjì yìí la ṣe bí kó jẹ́ pé nǹkan míì tún ti ṣẹlẹ̀ tá a mọ̀ kẹ́ ẹ tún gbọ́ ibi mo tún gbé lọ torí àwọn ọlọ́pàá bí irú àwa tá a jẹ́ ìyàwó ọlọ́pàá àmọ́rú tírénì oríṣiríṣi tán tírénì wọn ó ti àwọn ìyàwó wọn tẹ́lẹ̀ wọ́n máa ní tírénì lọ́wọ́ sàjẹ́ méjọ̀ mo máa ń sọ ọ̀rọ̀ yìí experience táwa sì ti rí nínú iṣẹ́ yẹn ni mo fẹ́ fi tó yín létí ṣé rí tá a bá dáwọ́ ṣóòdù olórí ọ̀rọ̀ Dorcas rí ọ̀nà àbáyọ torí di mọ́ tẹ́ ẹ bá fẹ́ máa ṣe ṣóò lórí ẹ̀ ṣé ráwọn kọ́là náà máa bà kínní yẹn jẹ́ náà máa bẹjọ́ yẹn jẹ́ torí ẹni tí ó ṣẹ̀ ni wọ́n máa perí ẹni tí ò mọ nǹkan kan gan náà máa perí tí ẹni tí ó máa tẹ lọ́ọ̀fù láìkí ó sì wà tá a tún máa pàtẹ́wọ́ tá a máa ṣíà rẹ̀ torí bí mo ti kọ́mẹ̀ntì yẹn ni pé Ọlọ́run yọ Bẹ́wàjí tí arábìnrin yìí ò kú sí lọ́wọ́ torí ìdíwọ́ ìbọn ọmọbìnrin yẹn ṣe wọnú àwọn blọ́gà orí ló kó Bẹ́wàjí o ó sì tún kó ẹni tí ó kọ́kọ́ wà lọ́dọ̀ rẹ̀ orí kò náà yọ aya gbangba tàbí jẹ́ kí n fi dá wọn lára ló sún Dorcas sí kinní yìí o àti ojú kòkòrò yìí pé ẹni yìí fẹ́ gba ọmọbìnrin yóò lówó lọ́wọ́ tàbí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wà lọ́dọ̀ rẹ̀ wọ́n rí i pé ibẹ̀ yẹn báwọn náà ṣe dìde lórí ọ̀rọ̀ yẹn tí wọ́n rí ṣe lórí ẹ̀ arábìnrin yẹn máa dìde Dorcas wá manukuléètì ara ẹ̀ ó kọ́kọ́ give away bó ṣe ń pè bẹ́ẹ̀ ló ń ra fóònù fún wọn ibi tí Dorcas ti rí ọmọ àwọn fámìlì ìjàgbá nìyẹn ṣé rí níbi ìtàkọ́kọ́ tí arábìnrin tí ó gba ọmọ yìí tí ọmọ yìí lọ bá tó sunkún lọ bá èmi bí ẹnìkan ó ṣojú mi but ọ̀tẹ̀ and again tán ti ṣe fúnra wọn tẹ́lẹ̀ ni wọ́n gbẹ̀san láti lè ní tí ẹ̀jẹ̀ kàdá láàmú díẹ̀ n tó ṣe tóun náà gangan ṣe ìyẹn Àlàájà Jókòtádé ẹ̀jẹ̀ ń dárúkọ kọ́rọ̀ yìí ó lè bá a dùn gbàrà tí kinní yẹn ṣẹlẹ̀ àjọ wà ń bẹ̀ ni o